àṣírí àwọn tó lọ́wọ́ nínú ìgbésùmọ̀mí ti tú o, orúkọ wọn sì ti hàn síta kedere. Kò sí ẹnìkankan tó máa wá tún Nàìjíríà ṣe fún wa o, fúnra wa la máa jà fúnra wa. Ọbásanjọ́ ló sọ bẹ́ẹ̀. Àwọn agbésùmọ̀mí tún ṣe ìkọlù sí ìpínlẹ̀ Kwara ní ìlú Nùkù lọ́jọ́ 10 oṣù kẹrin ọdún 2026 tí a wà yìí. Ọbásanjọ́ ti sọ̀rọ̀ lórí ìṣèjọba Nàìjíríà. Ó ní bí gbogbo ọmọ Nàìjíríà bá wà ní ìṣọ̀kan tí wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn dénú, nígbà náà la tó lè ní ìjọba gidi. Nítorí bí gbogbo ìlú bá lè fọwọ́sowọ́pọ̀ láti pe ìjọba àpapọ̀ níjà, orílẹ̀-èdè wa yóò gba ìtúsílẹ̀. Ó tẹ̀síwájú pé básìkò bá tó, fúnra wa la máa jà fúnra wa o, bí bẹ́ẹ̀ kọ́ ohunkóhun ò lè yí padà. Àti pé gbogbo àwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n fi ọgbọ́n, ìmọ̀ àti òye ṣe òṣèlú, níṣe ni wọ́n fi ọwọ́ rọ́ wọn sẹ́yìn. Àwọn kan tilẹ̀ ti wà nínú ẹgbẹ́ òṣèlú lọ́jọ́ pípẹ́, ṣùgbọ́n tí a kò gbọ́ orúkọ wọn rárá. Àmọ́ ní báyìí o, kí gbogbo àwọn ọ̀dọ́ ó dìde láti gba ẹ̀tọ́ wọn padà lọ́wọ́ ìjọba àpapọ̀, kí àwọn tó bá sì ní àǹfààní sí òṣèlú kí wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ. Nínú àwọn ọ̀rọ̀ tó sọ, ó ní kò sẹ́ni tó máa tún Nàìjíríà ṣe o, àwa fúnra wa la máa tún ṣe. Ó ti wá dójú ẹ̀ porogodo, ìjọba Nàìjíríà ti padà kéde orúkọ àwọn tó ń ran ìgbésùmọ̀mí lọ́wọ́. A gbọ́ pé àwọn 48 àti ẹgbẹ́ 12 ní ìjọba tú àṣírí wọn látàrí bí wọ́n ti ń rọgún sí àwọn agbésùmọ̀mí lápá. Àmọ́ ṣá o, ìgbìmọ̀ Nigerian Search Committee NSC tó gbé orúkọ wọn jáde ti kọ̀ láti sọ ọmọ orílẹ̀-èdè tí wọ́n jẹ́, bẹ́ẹ̀ ni wọn kò ṣàlàyé onírúurú ìkọlù tí wọ́n ti ṣe sẹ́yìn. Wọ́n ní àwọn ti fi orúkọ èèyàn 500 sínú ìwé ìgbẹ́jọ́ àwọn afurasí náà tó lọ́wọ́ nínú ìgbésùmọ̀mí o. Àjọ Nigerian Sanctions Committee NSC ti kéde Quaid, ẹgbẹ́ Islamic State of West African Province ISWAP, gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn orúkọ tí wọ́n kéde. Àwọn wọ̀nyí ni wọ́n lọ ṣe ìkọlù ní ilé ìjọsìn St Francis Catholic Church ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo nínú oṣù kẹfà ọdún tó kọjá. Wọ́n tún ní àwọn ni wọ́n lọ́wọ́ nípa bí àwọn agbébọn ṣe ya bo ọgbà ẹ̀wọ̀n Kújè l'Àbújá láti ọdún 2022. Àtúgbọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ agbésùmọ̀mí Ansaru Muslimina ni wọ́n rọ̀ mọ́ Al-Qaeda for the Islamic Akim. Ẹgbẹ́ wọ̀nyí ti gba ẹ̀kọ́ ìjà púpọ̀. Iṣẹ́ wọn ni láti máa ṣètò bí wọ́n ti ń bára wọn sọ̀rọ̀ lábẹ́nú fáwọn agbésùmọ̀mí. Wọ́n sì tún jẹ́ ògbóǹtarìgì nínú ṣíṣe àdó olóró. Àtúgbọ́ pé àjọ NSC tún tọ́ka sí olórí ẹgbẹ́ agbésùmọ̀mí ISWAP gẹ́gẹ́ bí àwọn afurasí tó lọ́wọ́ nínú bí wọ́n ti ń gba owó ìtúsílẹ̀. Wọ́n sì tún kọ́ ẹgbẹ́ ìgbésùmọ̀mí dáadáa. Ìwádìí sì ń tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ẹ gbà wá o, àwọn ti ìpínlẹ̀ Kwara tún fi gbé ta o. Àwọn ará ìlú Nùkù ní ìjọba ìbílẹ̀ Kaima ni àwọn agbébọn tún ṣe ìkọlù sí o ní aago 7 òwúrọ̀ lọ́jọ́ 10 oṣù kẹrin ọdún 2026 tí a wà yìí. Ohun tó bani lọ́kàn jẹ́ ni bí wọ́n ti fẹ̀mí àwọn aṣọ́gbó 5 ṣòfò dànù ní ìlú náà. A gbọ́ pé ìlú náà fẹ̀gbẹ́ ti ìlú Woro níbi tí wọ́n ti ṣe ìkọlù sí nínú oṣù kejì ọdún tí a wà yìí. Àwọn agbébọn náà sì ti ṣe ìkìlọ̀ fún àwọn tí wọ́n jí gbé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. Wọ́n ní bí wọ́n bá kọ̀ láti wá sanwó ìtúsílẹ̀, àwọn máa fi ẹ̀mí gbogbo wọn ṣòfò dànù ni. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzánù ń jábọ̀ ròyìn títí ìgbọ́ yín. Ire o.